waya wa bukan. Wa koyo. Ami no ari ogo no. Bunda ebono ga tiru aga siakawe wo. Ala le lo we. Awo jo we ka apepe. Ewo ni eri pifo. Imo bo mo wore wo ni eya ti ya na. Bunda emi osunu na na pe abi mi ko akana. Òwe àtọ́pẹ̀ ìkóra sẹ́ẹ̀bì ní káyà ìlú ẹ̀gbọ́n rọ́gbọ́mà àti kò ìkóni ẹ̀ẹ́tì rẹ̀ tẹ̀lẹ̀ èmi nígú ìtìkóra ọ̀ẹ́ ìpẹ́mẹ́ nígú hàmàwẹ̀ ẹ̀bẹ̀ náà máa ń gbẹgbẹ́. No, what up there? What was it? Matter no. Obu. And then you let me know where I am. Ebu baso na so point my kai you born and anaze. Ah? Ona kine na kene mugu se na tiwu na ya ni. Gbe my man enu wu mi ere de ne de. Gbe my man. Eni wa wa ta wa pe. Ma ta ga no asan le de mi. Eri ke ifugo ko ari ma mi isadupa pamaro. No bi emi bi ge. Ọmọ ọjọ́ bọ́ bàbá mi wúpò ọmọ ayò bọ́ bàbá mi wúpò anàkí mẹ̀gí gèlè nọ́mà ọ̀yẹ́ mùmù ọ̀yẹ́ títí gbègbè ìmọ̀ ìyàsọ́ ni eré gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́ anàkí ọ̀nà wà gùlẹ̀ pa òyìnbá ní tè sèbá ní àìtè gbàlẹ̀ èmìnà ayá rúpa ètè yàmú rúpa kẹ̀ wó wà nípa ní àmágí ní nọ́mà èyí ọjọ́ mi bù ẹ̀ epa ate na woge mi opa ni mi e ha aza po na gi gume be bi wa e o ja me ya gbo go Odi ma fi do de ma fi do e o ri do ri awe igeri wa o wa to opa kina kin ona wa ti meba o inyo gbere na ati meba o wa ti ti wo ona be ka me a Ima dole wudi sete ni maka pa ona na won otima kaida aga wa bio na meni won no wa la wa lu ya oko wo mo ge aye o ru me aya gbegbe ma na gwa le oto ina ni manyala yebe si itagbe okun wa mi e ona zewa ni zebe ebe ni le ayi kai tawo zebe zo no kuti aduga kiri ohiba keto hamwe ora ebe no muri mata ogwa tabi mala ota ese ri ogbe ya ku megun ota ese ri ogbe kiyin gba tege yin no megun na gbere mo beni ma wa banana ta o wa tewe o ga yo gele asun wa mi gbe ta mi me mi tana wa to wa pe kini ja guwe ina bo ne no ma ina bo me obi amu mewa je ina bo ri o ma je imo wa ka ga eyin no ri wa dege ru ba do we are not playing no good ba ite mu efo le bedero Ọlọ́run ko bo ropo wa ko le bejo good ka ko ka good lare gboro me o yi ko ka
Kiki ya fẹ́ nílé gàmáyà nílé gàmáwá ní àyà ẹnu. Àgbà ilé àwọn na àwọn kó sàbàdàn ẹgẹ fàárùn ẹ wẹ àwọn tí ẹ lọ sí ẹ tí ẹ lọ fìjà lọ sí àyà gbọn ẹ ọgẹ afọ àwọn. Ìwádìí mi kàkà bó lé wọn sọ bẹ́ẹ̀. Wọ́n ní mọ̀rì ọ́ wọ́n á gbèrè yín wọ́. Ń jọ̀nà náà ẹ wò òkú ìwọ̀n ẹ̀rì yẹn wẹ ẹ̀mọ́wòrì ọkọ̀ ìlú ṣùgbọ́n ayé mẹ́rin náà yá iye mọ́mọ́ yẹ kébé yẹ òkú manẹ́wò ẹ̀rìn máa ṣùgbọ́n máa yẹ rí ẹ̀jẹ̀ yọ̀bù bọ́rọ̀ kó náà láti máa égé máa sí ọ níbi Nima yono na ya guanote imimuda ọkọ ẹ kẹkẹrẹ yẹn no ẹ ọpa aragbe na weta oko ọpa ẹ ọjẹguna oko ọpa ọyẹ mimimi ẹ ọ ní màkíyàgì màrínì wọn ẹhìn agbálẹ òtọ ìwọ wọn ní láìlọ nálà òwò múdà ẹgẹ náà wáyà rẹ náà yí bìẹrù ẹtẹ múnẹ akínyà sáàmùrù pààrà rásá méjì pa ẹ àkànà so èmi gbogbo egu wà yé mi rẹ ìmúga oko wàgàfíà màá yé mi egu wà mí rẹ nínú pàápàá àgbọ̀dẹ́ náà tẹ́ wọ́n kà. Bẹ́ẹ̀ni ya gùn mí gbọ́ wẹ̀ mí yẹn ti mọ̀ òkúrò. Kà wẹ̀ òkú náà kà mú wẹ̀ dandan wẹ̀ òkú yìí wá dá yìí. Àgbẹ̀tọ̀ kò ríra yín mi yẹn ọ̀nà àbùkù ń bọ̀ fọ̀. Àwọn àwọn àrẹ yìí ẹ̀dá ẹ̀fọ́ àwọn ènìyàn kan náà. Ọ̀wẹ́ ní wẹ̀ láì mẹ́sẹ̀ ló wọ̀ kó náà kà wọ̀ ẹ̀wẹ̀. Ìyẹn kẹ́rin lò sùn mú èmi náà ń bì í lè gbé yẹn. Èló tẹ̀ ọwọ́ sílé yá gọ. Dẹ́ẹ̀nẹ̀ náà máa mẹ̀mú lu ẹ̀ tí mi àjẹ̀bù ẹ̀ sí àrídúgbò ní dìgbò rẹ̀ mọ́rí ló tó wù. Ọ̀la oko gbébi ẹ̀rẹ̀ aláàrùn tí ìdí ẹ̀ bọ̀ sùn. Ṣùgbọ́n ẹ̀wù àyíká mi ní máa ń bí wọn kìí wọn wẹ ẹ̀rí ẹ̀bẹ̀ lápò àtẹ̀lé àpò láti wá máa ẹ̀ Oko eke ẹ̀rí ọ̀rẹ́ níṣu ọ̀nà ọ̀ṣunbọ̀ tó máa kà á yí máa ní ní àìkè mi wẹ màá yí kàjẹ̀ náà láàrin ìwé wọ́n ti sùn lọ́pàá àárẹ̀ ọba máa ń lóṣù. Gbogbo àtọ́ pẹ̀lú ẹ̀yin wọn wà kó wà pẹ̀lú wọ́n ní ọmọ ẹ̀wẹ̀ lùdọ́rẹ́ lọ́sùn náà àgbè sí ẹ̀rù dà o. Wàhíà tó ní yẹ àwòkọ́ rẹ̀ ọdún yà fún àgbẹ̀ ọ̀yà ọ̀tí ayé àfẹ́ láti mọ́tò nẹ̀ nọ́mà déjì nìyí ọ̀kẹ́ àfíẹ́. Wọ́n ní mo rẹ̀ lọ́wọ́ kó tí mẹ́rin tánà ahìyàwó mi. Ọ̀gbọ́n yé mi ọ̀gbọ́n mi náà wù sí. Lẹ́bẹ̀ yé mi. Mo jẹ́ mi ní okòrò. Gbẹgbẹ́ ọmọ ẹ̀jẹ̀ ní ìwàta. Ọ̀rọ̀ àpò ẹ̀gbẹ́. àgbà kòtò. Pínpínpín dín ọ̀mà. Ẹ̀dọ́gbẹ̀ àgbà kòtò bẹ̀yì. Alágbà kòtò bẹ̀yì. Amìdù ẹ̀
ni waje na so pẹ̀lú muda òkúta wẹ̀wọ̀n bàbá kan òkúta ọ̀rẹ́ nígbà ayé àjòjò yìí ọwọ́ ni ìwé ìgbésò tí sàmúlò pàlú ọba sùwẹ̀ fún akọ́mọ. Ọ̀gbẹ́ni kẹwàá ọ̀tẹ́mẹ̀ náà pẹ́ lọ kéèkì àwọn ọ̀pọ̀ dílé ọjọ́ òwe ọgbẹ́ni àìsàn kó ní kéde òkèèkì èmi náà sí ọ̀nà àgbẹ̀ zẹ́rẹ̀ ènìyàn kì àwọn tọ̀ yẹn ó na kámi tọ́ ilẹ̀ akẹ́ màá gé ẹ̀yìn ọgbẹ́ni àì màá gé rúdà èmi náà sùn lè wá ní ọ̀tẹ́mẹ̀ òsàlùbọ̀ apá ọ̀yìn ló yá kọ́ hàn ìgbà ní òbò dẹ́nà orúkún náà pọ́ lọ́sẹ̀ ò náà rí ẹ̀làjà náà ò àmọ́ ẹ̀ náà àwọn wà mẹ́gbẹ́ náà ẹ̀ máa gé ẹ̀dí ọwọ́ àṣẹ my sister èmi náà wọ́n lè gbá náà gbẹ́ náà lè dùn iná ó dájú wẹ̀ má lè ná bá ní à wẹ́ àwọn ọgbẹ́ ẹ̀ má ta ẹ̀ nù ẹ̀dọ́gbẹ́ bù mọ́ ta wù wọ́n bẹ́ẹ̀ dùgbẹ́ má ná bá náà wẹ́ lè dò dé bàṣọ ẹ̀bù níta kí àgbẹ̀ àwà mẹ́gbẹ́ náà máa mẹ́ kó ní kéré egi ẹ̀ nù tẹ̀mẹ̀ wá sí ìgbẹ́ kánìwò ẹ̀ má jẹ́ kí ẹ̀ nani emi omiwo ni gwe ize odaiga han re nason we oti awai iriote do fanwe iriote do wona o jeme no ve gbe kokoto ya gan emi ni we no ya sunwo ruda oye na mi egwe oti awai ni owo kan ti oyin o ma wona mu ege ni ne oko o si e lona do mo ore ni bai duwon ọnụ osi enoko na mowu egbo aga ma ege nani imi ya le fi igwe udawe mege na agwa agba koto beyi ami duwe ama we mebe ni mina ya isunu imabe o we ne bobe no mabere obe domu ewo na ya yo bodu da wo ojo we ewo na ọnụ ọpa mi mi ewo na me ti egba ta mu logbe wo were mu pa mu gbere re Oko. Èmi ló fẹ́ kókó ẹ̀yìn kìí. Ẹ̀yìn nìkan ẹ̀yìn. Ẹ̀gẹ̀ sọ́nà dídá lè. Oko ni ọmọ onagẹ mu nẹ. Oko n'amẹ oko egi o. Ẹ̀ mowó ẹ̀ ọ́ ni méjì. Ní méjì wọ́ ọ̀rẹ́ ní kàkà bọ́ gba ọkọ̀ tọ̀. Very ini ana miudu e ita eseri ona we pedi bati kewede lo ezo na rewede lo na ina wuzo lo pa uki opa ezo na rewede lo na ina uki opa na niwe ya gwale utele na uki opa ni eze de uki opa mesoga wa yibi se gbera uki hara ho Nami, oni mare gbe, ah? When ka ina muda oko tuboy iwo keke mo igi no keke no aka ma igi nu gbe no ko do ata na wa re obo na yo ga ji wa re ri oga ji we ri ona kin oko ni nu gbe gbe ni ewu na ma ya ji meme emi edewe osu esu omo irinya ho ra inya ho o eri ona do tale mo ku ni iwo ku ni we omo me o ku ni so kwa eri ro no daiji onu gba ma ni nwa eri eti ijo yi ona yuru we de ri mezeri na so when ka ina Yenu ta ina so o vient ni mege igina mege igina Nami, ine ya nu gwetana wa ma emi ya ma ke mi lo yo obode oko a be ke mi lo yo obode ewu udo dege gbe awon tu na awo ere gboko ọma o no soko a o na mu ege ni ne o de gbe ye continue
Ayido ati ame. Ayibe ati ame. Egbe ma wo ego do. Ha? Igwe ba we mi ga wo ego bere ma be wo ego pijama. Oga gba beru. Oga gba beru. Anu mi ne ge ma na do. Ogi ma newo, eyin ma wo na. Oko megbe. Bu bonu wo. We awenu we do na do nya odo kaka bodu duwe. Sukma emi no ma dia mwegi na no ko oga sufuro. Nami. Le dopa. Nami. O sufuro. Nami we keja jige agbegwe ri opo de nede. Mia. Agbegwe ri opo ni. Oboko wo kere ko mai mo na so ma ni wa wi. Won abi ta. Oma. So papa no na le la wo. Wa de we zai. O gbegbe na munuko. Na munuko. De me mi jam ewu na de. Okay, ka e wo ko ya faru awon ti won wu po. Why ti so say you are nine? Ah, if no matter only we ajaji a. Awu gbe ma so e. Ona e maiki agagwa mu there is the ko ona itagi han eh me na gbe yogbere bo be na ma tege ruda o ma na ona kaje na ka weje upe ko ni ugbe ba gwigu no so igbe aga iti ati agwe ne be so igbe ova meke ya mwe weke ya mwe nyogi sikoi ene woni mwe yogu tanu mami avejo edere onya gwa kan be sie guki ha do sie go na sie go no nya mi gona weni ya ga munne no nya wa amugwa na yo no wa mure na ogwarire bebe ko benu we ke unya aka gwaluko na mami mi hia no boga ke kakabo emenu watana eba wa no miau yake na choko rio wase ni kan ma no mu egbe ibe no ese ri ogwe ni ya fe na ya mama ni te ya sikokene no gi ma do ma be sikekwe obo hije oni giro bi ma rio wase uvio wa gbe yi wa sie mi eta boy me wa be age ina age awe ni dogun awe bito bi o eri gbera na o eri gbera me e ka wa ti ko je mo popo pa e onu mure o wa hiya iwa yo boyo e do kan ma we o iwa yo boyo so uwe nyewa ye utiame bo mi na leta mawe na e ma ta ya beta mawe wọ́n lé mi ngbeso e ma wo dia wo ne baba bije ngbeso e ma then we na izuwa ku ezuwa na ya zuwa e ba na kwa kana otimano ye otimano e baba wi agbe ye gbe yen ya fa e wona re e no gba ni ye otimano me le wo baba bije gun ngbeso e ma ndia me na go baba bije gun eni ya na heki miau o tin baba ni ye le no ba na ya wo be ni ori ma na ye baba yan gba wanyo baba o be swe pa yan ori owa o wa yi wa wu na ye ya wa do aligi yo ligere de ni baba bije wu na ma we wa de be yan e mi wu na ma mere ni baba wo e ma we o mo ko bo ma bo we ni ya go baba bije fun gbe so ma e gre do de we gbe wa gbe fi ya gba so da lo baba o no e baba dia era no me e di do de ni to ma me e da ku be ma be do de ni akoko ya de na we wọ́n gbọ́ ọmọ mi àwẹ̀ kí náà ọ̀sẹ̀ tí là ó wà náà wọ́n mọ wa dáwọ́ kọ́mẹ̀tẹ́ wá tà mọ́ wa dán akí àwòdọ́ gbé bá mi yẹnyẹnyẹnyẹ ọmọọmọ yẹnyẹnyẹnyẹ nonsense
no one domo. Yo boke. Una rebo. Ore jese wa. Oyo. Yo go do wo. We otanagbata ti otani. Mata le. We ikakabo wa bu we adi. Imi kana oku e fun. Do gba agogo. Nda we otoni. Ma gba lo we aya ma won otoni ni. Eje na kwa gbe giri wa. Na da do agbon wa re ni. Oni e mo bo yin na mi ayo afi peteke. Ebu opa eniyan eyin afi. Ni mi na manager o ya kimi ka ti we gege. Ose we ko yo. Aboke. Ora fi ma be bile kura e peteke ro. Yo ni yo re. E wi mana. Ma ki o to lo to pa lo fa. Ma ki no ma ne ma mi wa yi. Ima we go ma ga de. Any boy no yo boy ta fi en. To koto no we go lo. Oga e te ka, won tre ka. Mama we wona. Mama e la to ri ma, ama we ti ma yan kan pa no ba. Ama so awa no go lo ya awa ke mo pa ya man we. To bo we se de no we si ko do wa me no no do we se we wa ya go lo. E ma de ro ni. E wa la ro. Won de ni wujo. Ma ni wa ma we. Mo to bo we se wo. No, e no ma. Yo no ma ta no. Oyo. Domo. O la bo. Asana. O we lu wa ya re, iru wa. Wa so wa we bodo. Ka ma egbe o tono wa lo ma won le wo na. Ya ka be mi o. Oro. Wa ku da ni akati na ga giri goji. Wa do no na. Mere manya, akati me. Mo ka gbe. Ari e akati me. Ugwe wa be wo je mo bo a. Wa ye wo na wa je mo bo ku me si mu egbe bi ko a. Me no we aka. Me wo emi no die wo agun aka na. Mo jo we. Omo ye kele ni very la ni agba kati me. Me mete me dan. We no ka gbe. Owe. Oji. Owe oko. Ọmọ ẹsẹ bi. Ọkagbe òwe. Ọkagbe ọrẹ òwe kí n àbí ọrẹ òwe. Ọ̀nà wọ̀ta. Owe ọkọ. Enoge masa òwe ya. Enoge ọtí mẹ. Yesu wewe. Yesu wewe. Owe ọkọ. Ebi mo ni na. Uma ni yata mi yana. Uma ni yata. Owe ọ̀sẹ̀. Mẹ̀mẹ́ ni mẹ́ẹ̀dẹ̀rì àbẹ́kọ̀ náà máa bẹ̀rẹ̀ àpọ̀ máa ń rí àpè. Neni go mere ni agba gulo bae. Ha? Wa wesi. Ma ono wa na lao na yin kwere. Na me ya bo. Ma e na ja wo bae. O ko no ki anyo ya no ya nyo wo. Wa ma o. Awe meledi amuzo. Awe meledi amuzo. Ilé ìyẹn wẹ́ ni ẹ. Lawo ya the account wa no send e ko no ba. Aga di mama forward and ma ta me. Oga di. Asebo. Asebo. Yesu ya so. Ayi asebo. Ọkagbe. Ẹ̀wọ̀n lájà òun. Eke gbe wa la. O me je ku emu eku. Ẹ̀wọ̀n lájà òun gbe na. Gbe igo mo le igo lo ige wo. Ari ya sa gbe. Ibe no ro awo. Ifo we ma Ibe no ro awo. Wara. Ogbori se. Wara. Ogbe gba kan ni se. Ojo won ni se. Ẹ gba ko sanwó pina Ẹ máa ń ní àtàmùwà. Wata. Ọjọ́ wo rọ̀ o. Ìmáà ní àtàmùwà. Wà ní zuwọ̀zuwọ̀ náà wà ní zuwọ̀zuwọ̀ náà. Ìyàwó ni gbogbo àgùn àwà.
Why you walk and why you walk and go can't go like bed, not like bed. Why galum your go? So I like galum your go? Oh, we not go your can't of here. I go everywhere water now. Oh, no, don't let me all go to talk. Eh, no, what you any? All the queer. Sedia. Nous voir le pas ma boue bata. Oge eti na we na ma o. Ni fue ni wa ibe ku we ni wa ku. Oh, wo si baba. Ni wa ko wo si. The night we tell I damn near where it's not kid or it's not kid or it's not kid. If you battle hero, yeah, tea or in a where a hen do marry in Anne by Lavane, carry got your beginning. Èmi ya fẹ́ abeso ya fẹ́ na to lo yin ba le la ba ni uri pe to aso ni latian èmi ya ehema wona ni so oni opa e me ya ka bo igbe na we ga si ma ila ku odi ula wuwo èmi ya fẹ́ na to le we uri pe isile ya la ke bi abege ni èmi ya no bun èmi no bun no ma no die bonania egewe eya ka ya eya ga ide ne gbe ma fi unu ma wesi ni ka wesi we fi unu ma ni o we don wan so na we ya gwe fun amula ula wesi ma ka we ko wa ji me ni wan bu na su pa pe we ji mu we iwa mi we so ni o ra gbon ile ni ya o ni ma ya fefe iye o yi beje gbeji kere ni andi bi mi ya satiswa o ma wa rule tu tama we ula o keju yo ma la ho e je pe me o e pa se ti su mu ona me gwalo ono na me gwalo le ni age ebi ya ku ni e ya ku fu ni owo kan wo bono lare ge e wo gimure ne ni ha e na kwa mo keke mo wa keke abi gbogbere e wa je ku wa ye Kaduna o wa ya Abuja o kan wo wa di ni gbe so igbe ama igbe Medi o wanna have war on I go got you mash on it. Man, complete. Yeah, I'm more oh! I don't have book walk back. Okay, after the video. Okay, after one now. You also told me. Right, dinner. Hey, Kakabo. Yeah. Okay, but no call.
Ọkọ àtọ́gbẹ́. Àbọ̀ tó fọ́kẹ́. Tẹ́lẹ̀ wà á fi ẹgbẹ́ jẹ. Owó, ìbá, ìhà, ilẹ̀, ìfẹ́, ìhà, ìyọ̀. Òbí máa tọ́pẹ́ ìjọ. Ọkọ̀rọ̀ fi hàn nínú ẹ̀. Ìlókè àtọ́pẹ́ Oye puede. Ewu me wa to wa pe. Wa ya bu fian. Ya, okay, Baba. 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 Mami. Baba. Mami. Baba, magbe o. Mami. Thank you.